Ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàárọ̀, gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo jáde ní ìrọ̀lẹ́ nítorí pé mo ń ṣe àwọn ìwádìí ráńpẹ́ kan ni. So àbáyọ ìwádìí mi mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ní tilé toko kan gbọ́. Nípa ti ọ̀rọ̀ central account tí wọ́n náà ṣí. Ọ̀rọ̀ central account yẹn ni mo fẹ́ ṣàlàyé lé lórí pé Yorùbá ti kọjá level tí mo rí pé wọ́n bá central account yẹn dé. A lot of controversy ló wà lórí central account yẹn tí kò right rárá, kò dẹ̀ make sense. Mi ì fẹ́ blame àwọn tó ṣe or something like that. Mo kàn rí pé àwọn tó ń jáde tó ń pariwo central account, bàbá Ayílóge, bàbá Òsénì àti woman yẹn àti wọ́n ṣàpọ̀ bàtàn media tó ń lò tí mo kàn fẹ́ mi bú anybody o. I'm not passing any allegation on anybody. These are just facts and truth. Mo fẹ́ jẹ́ kàn lórí àkáǹtì yẹn pé àkáǹtì yẹn ó dàbí pé àwọn tó ṣe àkáǹtì yẹn wọ́n wà knowledgeable rárá àtọ̀ lọ́dọ̀ èmi ò bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Mo dẹ̀ rí pé ó dàbí pé wọ́n kàn ṣe àkáǹtì yẹn wùrùwùrù bí wọ́n torí pé Máyégún jáde tó gba àkáǹtì jà náà ṣe sáré ṣe ìwé wọn farabalẹ̀ ṣe àkáǹtì central àkáǹtì yẹn kò work. So ìmá fún ní reason tẹ́ pé mo sọ pé àkáǹtì yẹn kò make sense. Àkáǹtì central àkáǹtì yẹn kò make sense rárá àtọ̀, kò make sense. Máa fún yín ní sample mo dẹ̀ tún náà fídíò tí mo ṣe ọjọ́ Thursday bí mo dé tó lọ ní 23 mo kàn pé Thursday tó kọjá mo lọ sí Bank of America bọ́n ṣe polówó sórí pépà yẹn tẹ́ bá rí mo kàn fẹ́ fi hàn yín mọ̀ bóyá wọ́n lè rí dáadáa. Bọ́n ṣe polówó sórí ẹ̀ tẹ́ bá rí bọ́n ṣe kọ síbẹ̀ pé Yorùbá Self Determination Foundation USA ṣé ẹ̀ gẹ́tì yín sì ṣe bí wọ́n yẹ kọ síbẹ̀ nìyẹn. So mo gba báǹkì lọ. So kí n tó kọ́kọ́ gba báǹkì mo tó kọ́kọ́ báǹkì níjọ́ Thursday. So mo á wò pé bóyá àkáǹtì tán sẹ́ni pé ó yàtọ̀. Mo tó pa àwọn kan mo á pé mo tẹ́sì bàbá wa Ògúnríbidó bí kán fún mi lákáǹtì central account ti Yorùbá Nation. Mo ní kán send ẹ̀ sí mi. Táwọn bàbá Ayílóge ní kọ́kọ́ kó sínú central account. Mo tún tẹ́sì mo fi voice note sílẹ̀ sí fún Kóìkì. So copy ti Kóìkì media lélẹ̀ onílé tí mo fi hàn yín tán lẹ́ẹ̀kan ẹ̀ṣẹ́ rí tí Kóìkì send nìyẹn ẹ̀ṣẹ́ ti rí. Ẹ rí pé orúkọ wà lórí ẹ̀ tó send sí mi yẹn. So pé proof pé nǹkan kan náà lòun àti bàbá wa Fatai Ògúnríbidó tí mo kàn fi confirm ẹgbẹ́ máa ń fẹ́ confirm kan kí n tó bọ́ síta kí èèyàn lè mọ̀ pé èèyàn wà on the right line or not. Because èmi ti gba oríṣiríṣi complaint kò ń ṣàwọn nìkan ni méjì ẹnìkan ni mo gbà kiri wọ́n pọ̀ tó ń send account number yẹn sí mi ó yapa sórí kí bọ́kàn fẹ́ fi compare kí n rí pé bóyá mistake wà níbi kíkọ account number. Mo rí pé ìkọ̀kan náà ní gbogbo account number tí wọ́n send sí mi kò sí yàtọ̀. Ló jẹ́ ń gba báǹkì lọ. Mo dẹ̀ dé bank mo ṣe fídíò nígbà mo lọ sí bank lẹ́ni Friday Thursday náà mo ṣe fídíò but fídíò yẹn kò kúnná tó. So kò ṣe tó pé fídíò ló jẹ́ ń padà mo fẹ́ ṣe kí n ṣe branch tí mo lọ níjọ́ Thursday ní Bank of America another one mo wá lọ mo kọ́kọ́ náà pé bóyá kí n kàn fi compare náà pé bóyá ṣé same ní the same bank ń sọ ni. So èyí ni máa lọ sí bank again Bank of America mo fi ẹ̀rí pé mo ṣe fídíò ẹ máa rí fídíò yẹn lẹ́yìn tí máa ṣe show yìí tán ẹ máa wo fídíò yẹn mo record ní by Bank of America nígbà tí mo ń wọlé fídíò yẹn ó kàn ṣe bákan ṣá mi mọ̀ ó ṣáà jẹ́ àbí tí mo wà lórí line ẹ máa rí but ẹ bá fẹ́ gbádùn fídíò yẹn kẹ́ wo the end ẹ wo nìkan tó bá ti wà nìkan bí around 15 minutes towards 17 minutes yẹn ni mo ti because ó lè tó kù mo dúró lórí line ni ẹ kàn máa dúró kí kó má wà boring ẹ fast forward the video yẹn mo yìí máa send kò ń ṣe lẹ́yìn tẹ́ ń gbọ́ yìí o mo yìí máa send the video yẹn náà sórí Black Lion of Yoruba Land ẹ máa lọ wò lórí YouTube mi ẹ fast forward video yẹn kó bọ́ sí nǹkan bí around 14 minutes because 17 minutes 44 seconds ló take so tó bá ti bọ́ sórí eléyìí tó kù yẹn orí line tí mo kàn wà ní but tó bá ti bọ́ sí nǹkan bí around 14 yẹn ní sùúrù kẹ́bọ̀ ìkò ní line òní kọ́ ẹ̀kọ́ mi tí mo fi bá cashier yẹn sọ̀rọ̀ kẹ́ lè gbọ́ nǹkan tí cashier yẹn náà sọ mo hide recording yẹn ni mo gbé sí ìgbáyà mo wọ vest bí reflex wọn fi tó ń lò fún construction bí ọkọ̀ mo wọ̀ wọ́n á fi kámẹ́rà yẹn mo fi fóònù mo fi gbé síbẹ̀ mo á fọgbọ́n record kí lè fi ẹ̀rí hàn gbogbo àwọn ọmọ Yorùbá
pé àwọn tó ń ṣe àkáǹtì yìí didn't do any good job. Mi ì rí iṣẹ́ tó ń ṣe lọ́dọ̀ tèmi o. They might do it on a good faith, but gbogbo bọ́n ṣe ṣe yẹn àwa Yorùbá nation akọjá level tó máa gbóró àwọn àkáǹtì báyìí wá fún. Akọjá gbogbo level yẹn. Ó dà pé rí ọmọdé ni. They may do the right thing. One, àkọ́kọ́, mo tún ṣe investigation mi pé Sherry Foundation yìí, Canada náà register, not ti ṣí foundation yìí. Tọ́n kọ Yoruba Central Account, tọ́n kọ Yoruba Self-Determination Foundation. Canada náà ṣe sí, kò kí ń ṣe US, but ẹ máa rí US lára ẹ̀. Ṣé ẹ get ń sìn, ẹ máa rí US lára ẹ̀, but Canada náà ti ṣí non-profit organization yìí. Ibẹ̀ náà ṣe sí. Àwọn méjì ń gbé nu wọn, wọ́n ń gbé Canada tó ń ṣí. Ẹnì kẹta wọn ó ń gbé Italy. Mo ní gbogbo information yẹn lọ. Ẹnì kẹta tó ń ṣí ó ń gbé ní Italy. Tó ń ṣí non-profit organization tó ń pè ní Yoruba Self-Determination USE. So nígbà tí mo wá wòrán, mo wá rí pé okay, mo rí pé wọ́n fa account number sí, wọ́n fi PayPal sí. PayPal yẹn, tẹ́ bá wọrí PayPal yẹn, email PayPal yẹn, ẹ rí pé email yẹn CA ló wà ń bẹ̀, Canada ló wà ń bẹ̀, kò ń ṣe US lórí PayPal. Ṣé rí pé bí yàtọ̀ ti ń yàtọ̀ síra wọn. So mo kàn fẹ́ máa fi yé àwọn ọmọ Yorùbá pé àkáǹtì yìí kò wọ́ọ̀tì fúnlẹ̀ ọmọlẹ̀ Yorùbá. Ní position tẹ́ máa expect àwọn bàbá yìí bọ́n yẹn máa ń sọ lórí kíní central account tán fi tán bàbá wa Banji Akintoye. Mi mọ bọ́n ṣe lè wọ́n kàn tán bàbá yẹn ṣá, bọ́n yẹn máa ń tán bàbá yẹn máa play wọn, àwọn ti ṣe gbà, àwọn ti ṣàwo. They didn't do a good job. I'm sorry to tell you the truth. It's not a good job. I will prove you, and I'm going to tell you the truth about it. Either you like it or not. Ẹ lè sue mi, èmi gan ready fún yín. Ẹ lè sue mi, mo ready fún yín. Because Sherry, routing number tẹ́ ń wò yìí, routing number, tẹ́ bá rí account number yẹn, Sherry ẹ jẹ́ ọkọ̀ mobile fún yín, ẹ jẹ́ ìṣàlàyé dáadáa, kó lè yé yín dáadáa. Ẹ̀pẹ̀ tọ́pọ̀ ẹ̀ bá ti wà lára ló máa ń jẹ́ kéèyàn ráyè, àwọn alálẹ̀ máa ń jẹ́ kọ́rọ̀ jáde dáadáa lẹ́nu. Ṣé ìgẹ́ ti ń sìn, ó gbúdọ̀ wà lọ́wọ́ ni. Sherry, tẹ́ bá account yìí, tẹ́ bá lè fẹ́ fowó sí, kò sí account yìí ò exist. Account number tán fi sí kò exist. Nígbà tẹ́mi lọ sí Bank of America, prove wà, màá mú wá fún mi. Òun ni fídíò lẹ́yìn show yìí, màá tún gbà another video yìí. Màá fídíò tí mo ṣe nínú Bank of America tí mo sọ pé ẹ máa fast forward ẹ̀ sí nǹkan bí 14 minutes, kẹ́ wá wo 14 minutes sí 17 minutes, ẹ máa rí ìgbà mo ti súnmọ́ cashier, ẹ lè gbọ́ nǹkan tó sọ. Tí máa já nígbà mo fi jáde gan, ẹ lè rí wò pé mo yọ pé inú bank mo ti jáde. Then the same document tí mo fi hàn yìí ni mo fún lady yẹn, ni mo fún cashier tó yẹ̀wò tó dẹ̀ sọ pé account yìí ò exist. Ṣé ìgẹ́ ti sọ pé Yoruba Self-Determination USA ló wà ń bẹ̀, kò ń ṣe Canada. So confusion mo sọ pé àwọn tó ṣiṣẹ́, they don't do a good job. Ó yẹ kí kán sáàkì gbogbo wọn ni. Àti bàbá yìí lóge gbogbo wọn, yẹ kán sáàkì gbogbo wọn. Àti bàbá Òsénì, mo dẹ̀ gbọ́ pé bàbá Òsénì wọ́n náà ẹlẹ́fẹ́ sùn mi, wàláhì ẹ̀ ní rówó ra orí ẹja díndín mọ́, ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀ ní bàbá Òsénì, ẹ̀ ní rówó ra orí ẹja díndín mọ́, ẹ try ẹ̀. Èmi ò ní nítorí mi fẹ́ nìyẹn, ẹ gbé wá. Mo wà hàn, ẹ máa gbé bọ̀. Èní kọ́ mo sọ pé mo yìí ní kéèsì 250,000 tí àwọn ẹ̀kọ́ ìlànà kan tán náà wọ́n sùn mi. Ó yìí wà ń bẹ̀, but I bring it on. Èmi gan ready fún gbogbo yín. The truth will always be said. So iṣẹ́ tán ṣe síbi iṣẹ́ tí ò wọ́ọ̀tì fúnlẹ̀ ọmọlẹ̀ Yorùbá ni. Mi ò believe pé Yorùbá a nídìí àwọn tó lè máa gbérú àkáǹtì báyìí jáde fún ọmọ Yorùbá ní position tó ọmọ Yorùbá dé. Níbi bá ọmọ Yorùbá bọ́n ṣe smart tó kó wá jẹ́rú àkáǹtì báyìí náà wọ́n fi ń pè ní central account. Màá máa ṣàlàyé ẹ̀ fún yín kẹ́ lè máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. So wọ́n á fẹ́ fi owó sí àkáǹtì yìí, wọ́n á dé báǹkì sọ pé àkáǹtì yìí pé kò exist, pé àwọn ò mọ àkáǹtì, pé kò sí àkáǹtì yìí rárá, kò sí tó jọ nígbàdẹ̀ ní ok routing number yìí nǹkan, ó ní routing number tó wà ń bẹ̀ yẹn, mi ì fídíò yẹn, ó ní routing number lẹ́yìn tí wọ́n jọ ló ní routing number ní eléyìí tí mo lọ ń tọ̀ ọ̀zẹ̀ nìyẹn o ló ti sọ fún bọ́ wọ́n á lọ síbò míì kí n lè fi mọ òkodoro kó má jẹ́ pé the same place mo ti gbọ́ mú another branch mo á lọ ní Saturday. So wọ́n ní routing number tó wà ń bẹ̀ tán fi sí routing number tó ń pè ní wire transfer ni. Ṣé ẹ get ń sìn, wire transfer ni routing number yìí. So àkáǹtì yìí wọ́n ṣe ó máa ní kò exist, ẹ máa gbọ́ lórí fídíò tí wọ́n máa náà sọ fúnra rẹ̀, I didn't make it up. Then ẹ jẹ́ tún jáyín sí kinní kan, ṣe rí ẹni tó bá ní account ìwọ tó bá ní Zelle tó tán ẹ̀rí wọ́n tún gbé Zelle sí. Mo sọ pé àwọn tó ṣiṣẹ́ they don't do a good job. Àwa Yorùbá akọjá level gbogbo
irú àkáǹtì tán ló ń gbé wá fún wa yìí ṣẹ́rí Zelle tó wà lórí ẹ̀ yẹn ìwọ tó bá l'account o lè ṣí Zelle ẹbí anybody l'American bí o gbúdọ̀ l'account kó tó lè rí Zelle ṣẹ́rí tí wọ́n bá sọ ní pé Canada ò ní Zelle rárá ẹ ti bí wọ́n contradict ara wọn Canada ò kí ń lo Zelle rárá wọn ò ń lo rárá Canada ò kí ń lo rárá Canada ò kí ń lo Zelle rárá America nìkan ni Zelle ti ń ṣiṣẹ́ mo ṣe investigation mi lórí ẹ̀ ni ṣe get it they lè transfer Zelle láti bí lọ sí Canada only within US ni so kí ni reason tó fi wá gbé Zelle sí tó mọ̀ pé àwọn ò ní right so àwọn tá l'America tá bá rí Zelle a ti mọ̀ pé okay nínú America l'àkáǹtì yìí wà tẹ́ bá rí pé wọ́n kọ Yoruba Self-Determination Foundation USA náà gbé sí so nígbà tá a lọ báńkì yẹn sọ pé no kò sí tó jọ ṣé ìrìn wò ṣá ṣé go upside down yẹ̀ wò. No, I'm right, yeah. Ṣé ẹ̀ get in sin? So, òun sọ pé àwọn tó ń ṣe àkáǹtì yìí, it's just crap ní gbogbo yín ṣe. Nonsense. Ọ̀rọ̀ tí tán síbẹ̀ o. So, àwọn èèyàn tó máa wá try àkáǹtì ẹ̀ tó bá ti wá lọ, ẹ wá rí pé you are forced to go to PayPal. So, tẹ́ bá lọ sórí PayPal, àwa lọ pẹ̀lú email eléyìí lórí PayPal. Mo ní proof lọ́wọ́ àwọn tó sanwó sórí àkáǹtì fún PayPal ẹ̀dẹ̀ ìjọ sọ PayPal ò kí ń ṣe bank PayPal is not a bank it's just a kind of bank tẹ́ pé wọ́n fi ń transfer owó ni ìyẹn ni PayPal tẹ́ bá fẹ́ ra nǹkan lórí eBay nǹkan òun ni PayPal ẹ fowó síbẹ̀ lè fi máa lò wọ́n lè fi wọ́n dà pé ó ní more security tẹ́ bá fẹ́ ra nǹkan kó lè yá nǹkan kan báyìí ó ní PayPal wà fún but they are not a banking system like báwọn ṣe sọ pé àwọn ní account number and routing number ṣe get me ní pé PayPal náà ò ní títí wọn tẹ́ bá fẹ́ fowó sí wọn lè ní method títí wọn but they are not an what they call it official bank like Bank of America kẹtẹ ní Union Bank UBA they are not they are just like a transfer unit of banking system ní PayPal tẹ́ ń wò yẹn àwọn PayPal tẹ́ ń wò yẹn so PayPal kedere mo lè fi àkáǹtì mi sí kí wọ́n fi any email tó wù mí sórí ẹ̀ mo lè create my own email pẹ̀lú PayPal ṣé n get in sin tó bá wù mí ni màá connect báǹkì mi mọ́ PayPal tó bá wù mí ni mo sọ fún yín tó bá màá connect báǹkì tọ̀dọ̀ mi màá connect mọ́ PayPal kẹ́mọ́ pé PayPal dá dúró tiẹ̀ ni kò kí n ṣe banking on transferring of money lòun wà fún jù àbí kí wọ́n fẹ́ ra nǹkan lórí website lórí eBay lórí Amazon àbí nǹkan kan ṣe tó wà fún mi so mo sọ pé àwọn tó ṣe àkáǹtì yìí ṣe rí tán kọ world remit síbẹ̀ it doesn't make any sense pẹ̀lú gbogbo àwọn tí a rò kó bóyá àwọn bàbá yìí kò ń ṣe bàbá wa Akíntóyè àwọn kan náà ṣe o wọ́n kàn fún bàbá wa Akíntóyè ní wrong information èmi mo sọ bẹ́ẹ̀ because mi ò rò pé bàbá Akíntóyè máa gba gbogbo nonsense nítorí nonsense yìí tán gbélé yìí òun ni ló fi fọ̀rọ̀ Máyégún ọ̀nà Máyégún tí yẹn náà fi misbehave ká ní yẹn ní sùúrù ni ó yẹ kó jèrò ọ̀rọ̀ lára yín sí ni ká ní Máyégún ní sùúrù ni because nígbà tí bàbá gbé Máyégún sókè ẹ sáré ṣe wùrùwùrù lẹ lọ gbélé jáde kò dẹ̀ lórí kò nídìí àkáǹtì yóò make sense ẹni tó ibi tó ń register non-profit yìí sí Canada ni ẹ̀dẹ̀ ń kọ US sí sórí ẹ̀ Canada ò kí ń lo Zelle wọ́n ń lò US nìkan ló ń lo Zelle mo lè ní proof ẹ lọ sórí Google ló wà ń bẹ̀ US nìkan ló ti lò within US nìkan lè ti lè lò pẹ̀lú Bank of America ẹ̀dẹ̀ ló kò ṣiṣẹ́ so why are you deceiving the public with this tẹ́ bá rí pé ẹ lọ lo PayPal ẹ máa tì wọ́n lọ PayPal yẹn who owns the account who's running the account of PayPal because I can use this email tell lo yìí mo lè lo àkáǹtì mi kí n sọ pé email mi ní finance àjíjí kí n sọ bẹ́ẹ̀ email lásán ni I can say that's my email so why is kí ni proof tá a máa fi mọ̀ pé owó yìí ó ń bọ́ sínú central account because mi ò rí any central account bí because kò sí àkáǹtì kankan bẹ́ẹ̀ bí mi wá sọ pé mi wá downgrade anybody mi kàn sọ pé iṣẹ́ tán ṣe it might be right I just tell you but finally say mi sọ ẹ̀rí proof nígbà tí mo lọ sí Bank of America mo sọ pé they are just deceiving somebody àwọn èèyàn because
I don't see the reason. I don't see the reason why you should write Yoruba Self Determination Foundation USA when the place is not registered in USA. But it doesn't mean you only lack in other country. You mean more accepting it. But àwọn tó wà ní US àbẹ́ anybody ń sìn àgbà báǹkì lọ I look stupid bí èmi náà ṣe lọ báǹkì tó báǹkì méjì tó sọ pé àkáǹtì US exist pé kò sí tó ń jẹ pé kí n lọ pa àwọn tó ní kíní pé kò sí wọn yóò ń jẹ bẹ́ẹ̀ páwọn ò tí ẹ̀ rákàtì àwọn àkáǹtì náà bá pé wọn ò rí pé kò exist ẹ máa gbọ́ lórí fídíò lọ́rìn show yẹ ẹ máa rí lórí fídíò tí mo send mo fídíò tí mo ṣe ń gbà mo lọ sí Bank of America. Nǹkan tèmi ń try láti fàyọ sí ni pé tẹ́ bá rí bí wọ́n ṣe ń ṣe tó ń pariwo ìyẹn bàbá Ayílóge àtòsẹ́ni àti ìyá yẹn àti gbogbo tó ń ṣe àti àkáǹtì yìí tó ń gbórí gbogbo social media kiri lọ tó ń lọ sọ́dọ̀ eléyìí rádaràda ẹ̀ náà tẹ́ gbà wọn nǹkan rádaràda ló máa ń gbé sórí show ẹ̀ ń tiẹ̀ tí ò gbádùn ló máa ń ṣe nǹkan tó ṣe rádaràda rédèrè ló máa ń rò kiri àwọn ẹni tó máa ń gbé sórí show ṣe rí bọ́n ṣe ń ṣe bọ́n ń condemn wọ́n try láti condemn òmìnira Yorùbá 2022 wọ́n try láti condemn ẹ̀ ẹ lọ wo àkáǹtì òmìnira Yorùbá 2022 ẹ wò mo sá wò gbogbo ẹ pé ẹ̀yin mi mo sá òmìnira Yorùbá 2022 mo sá àkáǹtì wọn PayPal inú gbogbo ẹ lọ́wọ́ kí ni wọ́n ní Swiss number gbogbo ẹ pátápátá ló pé síbẹ̀ correct àkáǹtì nìyẹn eléyìí no this is crap for a whole Yorùbá nation kẹ máa present ilé ìfọmọ Yorùbá ó yẹ kójú tì yẹn tẹ present kìíní bàbá Ayílóge ó yẹ kójú tì yín àti bàbá òsèlú ó yẹ kójú tẹ̀yìn méjèèjì àti woman yẹn àti máa kan mi ìmọ̀ràn torúkọ mọ́ ó yẹ kójú tì yín ó yẹ kójú tì yín fún àkáǹtì gbé fún eléyìí lẹ́gbẹ́ fún ọmọ Yorùbá which is just disgusting and disgrace and it's very shameful fódìlọ lẹ́ ń pélé ní central account it might be existing I don't care but see the whole nonsense kò sẹ́ni tó lè fowó sí why is it only PayPal so I'm not challenging you mi sọ pé kówó jẹ abẹ́òkúta no that's not the point ẹ máa wá sórí social media ọ̀dọ̀ àwọn gúrùpù táwọn mẹ́díà tẹ máa ń lọ yẹn ẹ máa lọ sórí ẹ wá ṣàlàyé ẹ fún gbogbo ọmọ Yorùbá tí account number tẹ gbé sí tí ò ṣiṣẹ́ because routing number tẹ fi sí yìí wire transfer routing number ni fún Bank of America ni it's not a routing number from the bank but it's money transfer ọ̀nà pè ní wire transfer routing number ni lẹ fi síbẹ̀ account number yóò exist tá account number yóò exist ni tá bá lo Zelle sí ó yẹ kó ṣiṣẹ́ but bóyá Canada lẹ lọ ṣí sí ni o Zelle Canada ò lo Zelle ẹ lè send Zelle láti US lọ Canada so gbogbo ó yẹ kí n ṣe gbogbo findings yín mo kàn rí pé kan ṣe wùrùwùrù tó di answer but ẹ̀mí pé paper náà lẹ́yìn máa ti gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn mo dẹ̀ rí pé lára tẹ ṣe nípa Máyégún dẹ̀ ni pé kíníkan lè ṣe ṣàdúgbò lè ṣà confuse bàbá ká ní Máyégún farabà bàbá ní pé kó yìí ní sùúrù ni ká ló mọ yẹn ní sùúrù yẹn ọmọ Máyégún yẹn ká ló ní sùúrù ni ó yẹ kó jèrè ọ̀rọ̀ lábọ̀ òun náà ti fẹnu wa rọ́ọ̀fù jù ó yẹ kó jèrè ọ̀rọ̀ lára yín ni èmi kò bá ká ní ó ṣe dáadáa wàhálà máa support máa tẹ̀sí yín lójú because ẹ ṣe dáadáa ẹ̀dẹ̀ pọ̀ ẹ̀dẹ̀ ní over 70 kìíní kan àwọn kan ṣe kìíní kan ṣáàkáǹtì eléyìí ni èèyàn mẹ́jọ fẹ́ máa sáìn gorí ẹ̀ kọjá kún tó lè gbowó gbàjá lórí PayPal tí ó ń ṣe lórí PayPal yìí náà ṣe lórí PayPal yìí náà lè hàn sọ tákàǹtì yóò ṣiṣẹ́ the account may exist but it's not working for nobody for any Yoruba nation no it's not working all the informations are just crap it doesn't make sense to anybody gbogbo ìran pè mí náà kan pípa central account yìí àwọn òwúrò wọlé pé táwọn bá lọ sórí PayPal bá ní ẹni sùúrù PayPal ó ṣe wá jẹ́ PayPal bó rí ní ilẹ̀ Yorùbá PayPal náà máa kó owó central account ilẹ̀ Yorùbá ẹ̀ gbórúkọ tẹ pé gan ni ẹ̀rúkọ tẹ pé ní Yorùbá central account ẹ̀ mọ̀ túmọ̀ yẹn ni ṣé PayPal wá jẹ́ central account wa táwọn account ilé yóò ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ní kọ́ máa rẹ́mi tó worldwide man it's just a shame on you guys. Èmi rò pé máa ń sọ ẹ̀yin youth ní kẹ́ take over don't let all these old men ruin your life again the way they have been doing. Ààrẹ ní simple sample tẹ́yìn rí ẹ wo ilé ìtìyàwó oníṣiríṣi ẹ lọ check ẹ wàláhì ó pé òmìnira ilẹ̀ Yorùbá ẹ lọ sáwò ó pé kò dín ó mú tí ń sọ fún yín nídìí eléyìí for now. We don't need this one. It might exist. We don't need this one. We don't need that. Kì í ṣe Israel.
àwa nílẹ̀ alómi ìkan lè wù nílẹ̀ títí wa ìkan lè wù ní Israel wọ́n fagídí gbìn ní irrigation náà ṣe ní Israel àwọn iná nídòwó gọbọ kan tó lè ṣèlú ilẹ̀ aṣálẹ̀ ní Israel èmi mo sọ bẹ́ẹ̀ irrigation náà fi ń survive òun náà ṣe ní owó awo nídìí gbogbo stress yẹn Ọlọ́run ti fún wa lómi ó fún wa ní plantation ó fún wa ní forest ó fún wa ní everything ó fún wa ní diamond ó fún wa ní gbogbo àwọn yìí ò ní so they need to be so security ló kàn sí òmìnira ilẹ̀ Yorùbá ní kẹ́ lọ fowó sí òmìnira ilẹ̀ Yorùbá àkáǹtì tẹ́ bá béèrè lọ́wọ́ anybody wọ́n á fún yín ẹ pé Kóìkì ó máa send àkáǹtì ẹ̀ sí yín òmìnira ilẹ̀ Yorùbá la nídìí ń sí fún security lọ́wọ́lọ́wọ́ ó dé ká nídìí ẹ̀ bá lè báyìí ibẹ̀ la nídìí sí ẹ pé Ìjìnlẹ̀ Marcus àwọn náà máa fún yín ẹ pé Bàbá Fatai Ògúnríbidó ẹ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n á fún yín lákàntì òmìnira Yorùbá 2000 wọ́n á fún yín 2022 wọ́n á fún yín ẹ pé kí ló pé heritage òun náà ní lọ́wọ́ ẹ pé wọ́n pọ̀ àwọn tí mi bá dárúkọ mi ò ràn mí kò wá sí mi lọ́kàn sí ni gbogbo àwọn tó ń ṣe Yorùbá tọkàn because àwọn kan wà nínú àwọn media yẹn náà tẹ́rí wọn yẹn tẹ́pẹ́ alábòsí group of media lọ́lọ́run dá wọn tẹ́pẹ́ wọ́n ti ń ra orí wọn mọ́lẹ̀ tẹ́pẹ́ mo sọ fún yín bàbá Òsèyìn tí mo ní kó rìtáyà nìyẹn kínní ìpolówó Tinubu náà máa ń polówó wọ́n ti mú sáwọn míì lórí àkíyèsí bàbá mo ti sọ fún ẹ lè wá sùn mi o because I have proof mo láwọn tẹ sọ fún àjọ máa jókòó ẹjú la máa fi sọ́dọ̀ máa fi jókòó kò bí fẹ́ ṣe and you said many times bá ń sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ politics ọ̀n lè máa sọ fit sínú Yorùbá nation wọ́n lè sọ pé Ìjẹ̀bú Delta ní ṣé pé àpapọ̀ nítorí pé náà máa sú mi ẹnu jẹ́ ń dárúkọ yín o ẹ̀yà ètè sú mi mo ti sọ fún yín ètè sú mi tẹ́ ẹ̀ bá sú mi wàhálà owó pension yẹn àátán ẹ̀ẹ́dẹ̀ ní rówó rẹ̀ já dídí mọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yàn la kò sí yẹn ìyẹn ni wọ́n fẹ́ sọ wípé central account tán ṣì yí o èmi á sọ fún àwọn ọmọ Yorùbá lẹ́ni yìí o pẹ̀lú experience èmi ní ẹ jẹ́ ká lọ fowó sí òmìnira ilẹ̀ Yorùbá 2022 ìyẹn la need security la need to make sense nìyẹn security la need to make sense nìyẹn I'm not passing any allegation on anybody ẹ lè máa gbé bring it on bring your suit bring it on mi ì máa yìn ẹgbẹ́ wá àjọ máa pò ní ṣé bá jọ máa lọ kọ́ọ̀tì ni ẹ̀yin kọ́ la dájọ́ tẹ máa dájọ́ náà yes I have proof mo sọ pé fídíò tí mo fi wọ Bank of America ẹ fast forward because mo wà lórí line òye kàn dúró mo kàn lọ ń ṣe àwọn òyìnbó yẹn ní ẹ̀kan ẹ fast forward ẹ tó bá ti wọ̀kọ́ bí 14 kẹ wá farabalẹ̀ ó bí 3 minutes tó kù ìgbẹ́ ló kàn mí tẹ máa rí cashier bí màá tẹ̀ ṣe sọ̀rọ̀ bó ṣe nullify àkáǹtì pé àkáǹtì yóò exist òun làwa ń gbé kiri pé àti ní central account o àti ní central account o ní central account kankan ní central account kankan this is not central account central account ẹ pé kò yẹ you don't even have access to pay in or anything lẹ́yìn PayPal kẹ̀dẹ̀rẹ̀ mo lè ṣí PayPal kí n lo any email mo lè lo email tán lóye kí ó jẹ́ email kí ní email mi ni ta ló fẹ́ mú mi sí PayPal ni transfer ni ìwé transporting ló wà kò ṣe báńkì owó sí lọ rẹpẹtẹ wọ́n máa ń move owó ń bẹ̀ ni transfer so ta ló wà ń díẹ̀ tó ń transfer nígbà tẹ́ sọ pé ẹ̀yin bíi 70 lẹ́tí wà ní group àwọn bíi 8 ló máa sign kó tó gbowó jáde ṣé ìyẹn la máa dúró dè ẹ̀yin Yorùbá ṣé irú àkáǹtì yìí la máa dúró dè àkáǹtì tí ò lè wúlò fúnlẹ̀ Yorùbá ilẹ̀ fẹ́ dúró dè àkáǹtì pé tí nǹkan bá ṣẹlẹ̀ ní emergency ṣe máa dúró àwọn group oríṣi 8 kan tó sign wàhálà mo ti sọ wọ́n fẹ́ fi so wá mọ́lẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ní kẹ́ lọ fowó sí òmìnira 2022 ní kẹ́ lọ fowó sí ìyẹn la nídìí owó sí báyìí investigation tí mo ṣe ló jẹ́ wọ́n nǹkan sọ díẹ̀ lé lórí ni pé gbogbo wa o àkáǹtì àti lọ wádìí o àkáǹtì yìí nígbà mo lọ dé Bank of America wọ́n ní kò exist ní US bí wọ́n ní kò exist mo ní prove ẹ̀ lọ́wọ́ mo video nínú bank yes I did a video inside the bank ẹ gbọ́ gbogbo ẹ tẹ́ bá rí video ẹ listen sí ẹ gbọ́ gbogbo ẹ mo fẹ́ kí mi fẹ́ hard àwọn other shows tí mo fẹ́ náà mi ò tí mo àwọn gbèrè kan wà tó yẹ ká ta sí díẹ̀ lórí show tó ń pè ní Victor Taiwo ni Victor Taiwo yẹn wọ́n sọ pé ó ti wà kíní kan 20 ṣé ó fẹ́ sọ̀rọ̀ ẹ di kí lórúkọ ẹ̀
John the Baptist ìwọ ń sọ pé ìwọ ló ń fìyàn jẹ wọ́n ṣe ní ìwọ ṣe jẹ kínní wo tẹ́ pé onírìnṣà àwọn ọba ló ń bá ṣiṣẹ́ lẹ́yìn Yorùbá nation tí wọ́n ń ṣe tẹ́yìn ń ṣe gbogbo group yìí àwọn onírìnṣà lẹ́ ń wá tẹ́yìn ṣiṣẹ́ lẹ́yìn tẹ́fẹ́ ṣe máa já ìkẹ́ ẹ̀bíọ́s kán lè máa já yóò sì tán ń jẹ nílẹ̀ Nàìjíríà kán máa tún wá jẹrú ẹ̀ nílẹ̀ Yorùbá ugbérí tí wọ́n ń sá nìyẹn gbogbo ẹni bàbá tí náà ṣe jẹ́ ìkulẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan yẹn ń já ẹ̀ sí kó máa pa mọ bó ṣe ń lọ wọ́n ṣe jẹ́ ìkulẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan oúnjẹ ló ṣe lè rọwọ́ mú Ọlọ́run ò gbé ẹ síbẹ̀ ni Ọlọ́run ò gbé ẹ síbẹ̀ mi ní sọ̀rọ̀ mọ́ọ̀ṣì ní pẹ̀dẹ́ mo tún wọlé náà tí kí lórúkọ máa tán pé láì kí mo korúkọ ẹlẹ́yìn sí bíbáyìí náà bá ń gbọ́ pa mo rí ọ́díò tóun àti kíní ṣe òun àti Maxwell mo sọ pé ní gbogbo yín sẹ́ mo sọ fún ẹ̀yin youth ẹ̀ dìde ṣẹ́dá àwọn ọmọ tí politician bí làwọn eléyìí tẹ́ pé corruption ìbàjẹ́ ọ̀tẹ̀ lọ́nà fi dá wọn ẹ̀yin youth ẹ tẹ̀lé ìyá Onítìrí ẹ tẹ̀lé bàbá wa Sunday Igboho ẹ tẹ̀lé bàbá wa Professor Banji Akintoye ẹ gbà mí sọ fún ó yé bàbá jù bẹ́ẹ̀ lọ ẹ má rò kí bàbá ò mọ̀ nǹkan tó ń ṣe bàbá mọ̀ nǹkan tó ń ṣe wọ́n kàn ń wá bọ́n ẹ máa yẹ̀yẹ́ bàbá wọn onígbogbo àwọn Victor Taiwo àwọn Gbangbọ́pá gbọ́n tó ń ṣe yẹn onígbogbo wọ́n ti rí pé bàbá ti lọ bàbá ò ṣe dá dúró mọ́ ọlọ́run mẹ́pọ̀ náà ló yọ kúrò láàrin wọn ìyẹ́lẹ̀ máa wò lẹ́yìn ẹ̀dì àbẹ́rẹ́ máa ń sọ lẹ́yìn ẹ̀yẹ bàbá ni bàbá ti gbogbo wa ni kò dé fẹ́ ṣe jagun of ilẹ̀ Yorùbá warrior the general major general ilẹ̀ Yorùbá òun ni Sunday Igboho ìyá wa ìyá lálùbáríkà ìyá tó bí ọmọ rẹpẹtẹ òun ni ìyàwó Onítìrí Abíọ́lá gbogbo yín ẹ̀yin onílara ẹ̀yin lọ́ọ̀yà onílara gbogbo yín ẹ kú ti yín o ibi tó wá bá yín dé ẹ ṣáà má lọ kó lo kànga mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin lẹ́ni ìṣòro ara yín mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ tó bá tún yá màá tún jáde mo náà point kan bọ̀ mi fẹ́ kí ṣó alákàntì kó papọ̀ mọ́ nǹkan tí mo fẹ́ ṣàlàyé ó máa lọ mix mọ́ra so mo fẹ́ dó lórí àkáǹtì central account yẹn that central account nǹkan kan ṣẹlẹ̀ sí o ẹ lọ wádìí ẹ̀yàn ọmọ Yorùbá ìdìde o eléyìí tèmi mọ̀ pé ó ṣiṣẹ́ tí ò sí nǹkan kan tí ò sí dààmú lórí ẹ̀ òun ní òmìnira ilẹ̀ Yorùbá 2022 òun ní kẹ́ lọ fowó sí ẹ lọ pàkáǹtì ẹ lọ gbogbo àti mo dárúkọ Kóìkì lákàntì òmìnira 2022 lọ́wọ́ bàbá wa Fatai Ogunribido ṣó yẹ kó rí bẹ́ẹ̀ heritage ó ní lọ́wọ́ àwọn olótú ní lọ́wọ́ tó ń ṣe ṣó gbogbo àwọn tó ń ṣe ṣó Yálájé náà ní lọ́wọ́ Yálájé ní lọ́wọ́ tẹ bá béèrè lọ́wọ́ ní lọ́wọ́ bàbá lẹ́kìtì ní lọ́wọ́ Felicia Matthew náà ní lọ́wọ́ bàbá Mike náà máa ní lọ́wọ́ then tẹ́ntẹ́ náà máa ní ọ̀pọ̀ tí mo mọ mi ìrántí orúkọ wọn pọ̀ àwọn tí mo mẹ́pọ̀ ní orí àwọn tẹ́ lè béèrè ní tẹ́ máa ń rí wọn lórí social media wọn ní lọ́wọ́ ẹ máa béèrè ẹ máa kàn fún yín nífẹ̀ẹ́ ko but àwọn tí mo dárúkọ àwọn náà máa ní authentic lọ́wọ́ because ọ̀tá pọ̀ mo ń sọ fún yín mo fẹ́ ṣàṣírí kan fún yín ẹ jẹ́ ń já yín sí kíní kan ṣé rí security la need ń sìn ibi ta ní ìdòwò sí nìyẹn gbogbo ilé tó ń ṣe kí yẹn àkáǹtì ẹ láti rí pé kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe ti gẹ́ẹ̀tì ń sìn kò sí nǹkan lákáǹtì ẹ̀ àmọ́ bí tó wọ̀ o mi ì sọ́pọ̀ kówó jẹ o kò sí transparency ní ilé yìí tó sákàǹtì tẹ́pẹ́ pépà nìkan náà èhó Yorùbá nation fi ń gba central account so ẹ lọ sí òmìnira Yorùbá 2022 tí ìyàwó Onítìrí gbé jáde wọ́n ní pépà wọ́n ní zig gbogbo ìlú wọn bẹ̀ pátá tó pé tí ò dín ẹ lọ síbẹ̀ ìyẹn la ní ìdòwò security ló kàn sí gbogbo ilé ìtàwọn ẹgbẹ́ dání ẹjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn gbé dání o àwọn bàbá sọ pé gbogbo àwọn ẹjọ́ wẹ́rẹ́ àwọn èèyàn ò ní kan ṣe o wọn ò ní kan ṣe o òṣèlú náà wà wá lọ o bó ṣe báyìí máa sọ wọn mọ́lẹ̀ tẹ́ pé a máa kó sínú kóló wọn tán wọ́n máa dè wá mọ́lẹ̀ ànírówó ṣe nǹkan tó wọ́n máa pa wá ànírówó ṣe nǹkan inú security nìkan lọ fowó sí ibi tá ti nídòó wọ́n sì lè mi sọ fún yíyan ibi tá nídòó sí sí ẹ̀yin ìyá wa bàbá wa ẹ̀yin ọmọ wa gbogbo ẹ dìde o ẹ dìde inú security òmìnira Yorùbá 2020 ibẹ̀ la nídàá lówó sí ẹjọ́ nítorí ọlọ́mọ fọlọ́m̀bẹ̀ a nídòó sí o ṣe ni pé gbogbo ẹ ti ń rúgbó bọ̀ báyìí o a nídìí security fúnlẹ̀ Yorùbá o a nídìí security o a nídìí security fúnlẹ̀ Yorùbá o ẹjọ́ nítorí Ọlọ́run a nídìí security o ibi tán gbogbo tán ariwo tán pa yẹn a ní ibi tá ní security àwọn àkáǹtì mi wà tó ti ń jáde ń sinmi nítàn yìí mi ì fẹ́ gbé lura wọn ni àwọn àkáǹtì kan wà tó ń bọ̀ tó máa jáde tẹ́pẹ́ àwọn yẹn náà wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ kó ní kálukú kò bá jẹ́ state tó bá wà ẹni gúrùpù tí kẹ́ lákáǹtì tí kẹ́ máa kó síbẹ̀ ń táwọn bá àwọn head yín bá wọn
ẹ̀ẹ́dì tó kù sọ tó ń bá ṣe níbi tó ń bá nídìí owó sí ilẹ̀ Yorùbá ẹ lè lọ pawó pọ̀ ẹ jọ pawó pẹ̀lú ọ̀dọ́ àpò ẹ kó síbẹ̀ ẹ fi fèsì any problem tá a bá ní ṣé ẹ gẹ́tì ń sìn bóyá kẹ́ ṣe bọ̀kẹ́ máa kàn máa lọ jòjú sójú kan kí wọ́n kàn máa parọ́ tó máa gbé pépà lè tá àkáǹtì tá àrójújò tá àrí díẹ̀ kiri yìí èmi ò rí sí o ẹ̀yin mo rò bẹ́ẹ̀ já wake up ẹ̀yin youth ẹ má gba gbogbo nọ́sẹ̀nsì láyé ẹja dìde o then ẹ̀yin youth àwa ló kàn báyìí sí o ẹ̀yin youth àwa ló kàn ẹ̀yin torí tí la ṣe ń pariwo nítorí tí lèmi ṣe ń pariwo nítorí àwọn ọmọ tèmi lèmi ṣe ń pariwo ẹ dìde o ẹ dìde ẹ̀yin lẹ́kẹ́ ṣiṣẹ́ yìí o bàbá professor Banjo àwọn náà ti sọ bẹ́ẹ̀ àwọn ṣe ẹ̀yin lẹ́ máa ṣe kò ń ṣe bàbá Akíntóyè lọ́wọ́ bá ṣe kò ń ṣe bàbá Sunday wọn bá ní bàbá Sunday máa ṣe wọn bá náà níyàwó ní tìrì máa ṣe o tó máa mẹ́ṣin dòdò òun ló máa bóyá máa mú mi fúnra rẹ̀ o nítorí tí la ṣe ń ṣe gbogbo eléyìí ẹ̀yin tẹ̀ dìde sí o tí rálẹ̀ bá jáde ẹ dìde o owó yẹn ni kẹfọ àkáǹtì ẹni ká fowó sí báyọ̀ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ní US ní UK ní Nàìjíríà security account ẹni kẹ́ fowó so ibẹ̀ lẹ máa ti rí owó yìí nǹkan tó ń fowó ṣe o ibẹ̀ lẹ máa ti rí gbogbo nǹkan tó ń fowó ṣe náà lẹ máa rí gbogbo clean and clear ni o wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ lọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ o but I need owó sí central account kọ́ o I need owó sí central account báyìí o èmi ò need owó síbẹ̀ o mi ò ní fowó síbẹ̀ o security la need owó sí báyìí o security la need owó sí o security account ni mo wí o ubẹ̀ la need owó sí báyìí mo fọlọ́n bẹ̀ yín o I need lọ́wọ́lọ́wọ́ báyìí o ṣẹ́ni pé bó ṣe ń rúgbó bọ̀ báyìí sí o àwọn ọba tí gbogbo wọn parọ́ sí àwọn ọba yóò dá sí o wọ́n nígbà náà parí báyìí rí wọn kọ́ bá jáde tó náà ọba kan dá sí lábẹ́lẹ̀ gbogbo sórí ìtàn parọ́ ọba kan ṣe kíní kan lábẹ́ irọ́ náà ń pa o àwọn ọba yẹn ń tàn wá nìyàn ẹ má ìkọ́ bá kan wá jáde pé òun lọ́ba Yorùbá kan òun fẹ́ sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá ẹ má kó yẹn jẹ mọ́ o ẹ̀yin ọba fo yẹn ẹ kóra yín dànù ẹ̀yin ọba òṣì yẹn ẹ kóra yín gbogbo ẹ̀ báyìí wọn bá gbogbo pátá àwọn tó dánú yà mọ̀ wọ́n mọ̀ pé tí n bá ti ń sọ̀rọ̀ wọ́n mọ̀ àwọn tó mọ̀ pé ọba làwọn mi ní pé àwọn ò sínú àwọn tí mo bá sọ̀rọ̀ àwọn ọba yẹn mọ̀ wọ́n mọ̀ pé ọba làwọn ẹ̀yin ọba tí ẹ̀gbá tẹ́yìn pé ọba politician ni gbogbo ẹ̀yin mo bá wíyan àwọn ọba politician àwọn gbá front yín sí o àwọn ọba gidi àwọn dákẹ́ wọ́n wò wọ́n ni o wọ́n ṣe nípa àwọn jẹ́ kínní àwọn tẹ́ pé Tinubu ló kó ogun síbẹ̀ olórí burúkú sọ́bọ̀ ní gbogbo wọn born of the same feather ní gbogbo wọn o mo sọ ọba ọkàn lè wádìí dé sí kó ní ẹ̀wọ̀n ọba kínní kan kó yẹn jẹ́ ogun ẹ̀jẹ̀ mọ́ sí ni o kó lẹ́sọ̀ bá nílé ìyàwó ẹ̀ ni o àkógbò òṣìṣẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá yẹn ti tó gbogbo orí burúkú tẹ̀ sí ilẹ̀ Yorùbá yẹn ti tó àtẹ̀yìn àgbà tẹ̀yìn wèwèrè kan ẹ̀yin yù tẹ́ dìde ẹ̀yin lásìkò báyìí sí yìí nítorí tí yín la ṣe ń jà báyìí ẹ̀yin yù tẹ́ dìde o a máa gbé àṣẹ agbára ilẹ̀ Yorùbá yìí lọ́wọ́ kò sí ẹni bàbá kankan kò sẹ́ni ìyá kankan kò sẹ́ni politician kan mọ wèrè kan àtàbọ̀mọmọ òṣì wọn kan a fẹ́ nulẹ̀ Yorùbá kó mọ́ ni kí ilẹ̀ Yorùbá máa ṣe rere bí ìyàwó ń tiri ṣe máa ń sọ ẹgbà bẹ́ẹ̀ bí bàbá Sunday Igboho náà ṣe ń sọ nǹkan tí bàbá Professor Banjo Akíntóyè náà dẹ́ sọ nǹkan tí bàbá Akíntóyè bá dẹ̀ ti sọ báyìí òní gbogbo à ń tẹ̀lé òun náà ni bàbá Sunday ìyàwó onítìrí gbogbo ọjọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ̀yẹ dájálẹ̀ láàrin wọn ẹ̀yin bàbá Ayíbíodó tẹ máa ń ẹ̀yin àti bàbá Òsèní tẹ máa ń ṣe bí ẹgbẹ́ náà ṣe dára ẹ máa lọ sórí yẹ̀yẹ́ mídíà tẹ máa lọ máa ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ tẹ pé yẹ̀yẹ́ ara yín lẹ̀ ń ṣe yẹ̀yẹ́ mídíà tẹ kóra yín jọ tẹ pé ìkan bí yẹ̀yẹ́ tẹ yẹ̀yẹ́ ara yín ẹ̀yin òpónà aláyérádà gbogbo yín mo sọ pé ṣé ilé mi fẹ́ mí ìsẹ̀mọ́ra àkáǹtì ló jẹ́ ń bọ́ta lé ní torí àkáǹtì ni mo ṣe fẹ́ tẹnu mọ́ pé sẹ́ àkáǹtì tẹ máa fowó sí òmìnira Yorùbá 2022 tákáǹtì tó jẹ́ security fún security òun la need nsìn ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ̀yin youth ẹ dìde ẹ̀yin youth ẹ wà ń lé àmọ́ pé politics ti kọjá ẹ ti gba owó tẹ́ ti gba ẹgbàá ẹ ti bá pò tí rálì bá dé ẹ wá jáde kẹwàá fọmọ kọ hàn wọ́n àní tí rálì bá ti jọ tó bá ti mọ́jọ́ tó bá ti jáde ẹ̀yin youth Yorùbá mo fẹ́ kẹ́ jáde kẹ́ fọmọ kọ hàn wọ́n pé sẹ́ ọmọ kọ ní pé ìrẹ́jẹ tẹ́tí náà jẹ́ láti ọjọ́ ó ti tó gẹ́ àyípadà lẹ fẹ́ kílẹ̀ Yorùbá ẹbí abẹ́ ìtókù mo fẹ́ stop lélẹ̀ ẹ ṣe gan mo sọ fún yín tẹ́ bá fẹ́ wo fídíò tí mo lọ sí bank ẹ máa lọ sórí Black Lion Yoruba Land Black Lion of Yoruba Land ẹ máa rí mi bẹ̀ Black Lion of Yoruba Land ẹ máa rí Black Lion of Yoruba Land ẹ máa rí fídíò yìí dẹ̀ máa tún ṣe fídíò kan máa title tẹ́ máa fi tètè mọ̀ máa kọ sórí máa title ẹ̀ pé kí náà orúkọ title náà fún mi báyìí tán kọ Yorùbá Central Account ni màá tẹ́ bá ti rí Yorùbá Central Account nígbà mo wà nínú báǹkì nìyẹn ìyẹn ni kẹwò ilé ìní kan máa gbálàyé ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe lọ mo ṣe ṣàlàyé lórí ẹ̀ ẹ ṣé gan kẹ́ni nice evening everybody.